káàbọ̀ sórí ètò Lédìkẹ́ ìfẹ́ olúwa. The baby of Odùduwà nation. Ṣé ti gbọ́? Wọ́n ní bàbá Tinubu ni last president of Nigeria. Ṣé tòótọ́ ni? He shock me o. Tó bá wù yìí kẹ́ṣin ló máa gbẹ́mi lé wọ́n Nàìjíríà. Òjijì ló máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí. Lẹ́ bá bára yín ní no bus stop. No bus stop. Wọ́n ní bàbá Tinubu ni last president of Nigeria. Wọ́n ní sẹ́ ní Nàìjíríà kò sẹ́ni tó máa tún jẹ president mọ́. House of Rep. Wọ́n fárígá. Ilé ńlá dàrú finally. Ó di gbàgbós. Ẹyẹ yóò. Ẹ bá sùn o. Ẹ bá sùn, ẹ bá fọ́ o. Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ o. Nàìjíríà máa dópin, ó máa tán pátápátá. Nàìjíríà máa ṣe kí ni mo pè é? Ó máa dópin, ó máa tán. Ṣẹ́yìn mò ń bọ̀ wá Elédùmarè kò yá lógún ọdún. Mò ń bọ̀ wá Elédùmarè kò kì í yá lógún ọdún. Ṣé ti gbàgbé ni? Ṣé ọ̀rọ̀ Olúwa á wá lọ láláì ṣẹ ni? Lọ́wọ́ tá wà yìí sí, lọ́tún lọ́sì, àwọn northerners, àwọn náà ti sọ̀rọ̀ wípé lẹ́yìn Tinubu ló mọ president ní Nàìjíríà kó ní kálukú lọ́ọ́ lò ẹ̀. Àwọn House of Rep wọ́n bínú tó wọ́n fara ẹ wá gbọ́. It shock me o. It shock me. It shock. Ó shock ni kò shock. Ó shock me. Because èyí kò tí ló fọkàn sí wípé Nàìjíríà dé bàbá continue. Nàìjíríà bàbá for sure. Kò sí kan tó jẹ́wọ́ Nàìjíríà ẹ má dára yín láàmú. Ẹ wo eléyìí tí mo jù wọ́ yìí. Aṣọ òkè ni o, búbù ni o. Búbù ni o, aṣọ òkè. Aṣọ òkè ló fi rán eléyìí o. Mo wá ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi. Ẹ wo bó ṣe dúró rẹ, bó ṣe wà fitì lára mi. Ẹ wo bó ṣe mú yes. Aṣọ òkè ni o. Mo wá ní kọ́lọ́kọ́lọ́ o. Ẹ̀yin tẹ́ bá lọ size 12 owó wọ̀ yìí. Rẹ́gí ló ṣe, kò tight, kò free jù, ó ṣe rẹ́gí. Tó bá dé jẹ́ size 14 lẹ bá lò, size 14 wà bí. Tó bá jẹ́ size 14 ó wà. Size 16 ni bí oṣù ọ̀pọ̀ kù. But mo sure size 14, size 12. Tí ẹ bá wá like eléyìí ní color ìbáyìí, another color wà. This size 12, size 14. Now, House of Rep. Ó dàrú. Àwọn tí House of Rep wọ́n fárígá. Wọ́n ní APC ó lè ní kò sí nǹkan tó jẹ́ APC mọ́ ní Nàìjíríà. Kò wá ń ṣe èèyàn kan. Kì í ṣe èèyàn méjì. Gbogbo àwọn national leader àwọn náà fárígá. Wọ́n níbi tí Tinubu bá wọn dé yìí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ṣé gbàgbé pé ọwọ́ pálábá El-Rufai ti ségi? Ṣé gbàgbé pé ọwọ́ pálábá Gumi ségi? Ṣé gbàgbé pé ọwọ́ pálábá Malabi ségi? Àti bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ lọ. Ọwọ́ gbogbo wọn, ọwọ́ pálábá wọn ti ń ségi. Ó ségi ní one by one. Láwọn pálábá gbogbo wọn ségi báyìí. Òun ló wá jẹ́ kó mórí kan wípé ní kò rí tata day, enough is enough. Ẹ̀yin tẹ́ ṣe lọ sọ pé ó bẹ́tà kébí náà lọ jẹ́ ìpátì kan nítorí 2027 tó bá jẹ́ ìpátì lọ́wọ́ táwa yìí wọ́n kàn tọ́ra ẹni gbàgbé òṣì. Àwọn olóṣèlú Nàìjíríà gan ti sáì báyìí. Kí Nàìjíríà pé lọ́ọ́ ṣe sí? Gbogbo àwọn Nàìjíríà politicians tẹ́ wòye because àwọn gan ti rí sí wípé ọwọ́ tí Nàìjíríà bá lọ yìí nǹkan máa bàjẹ́ fún àwọn ara oníroko ara onírẹ́dìyẹ gbogbo fáìlì àwọn báyìí lọ́mọ máa ṣí ọmọ ṣì ní àwọn síta báyìí ni. Àwọn Nàìjíríà politicians àwọn tó ti ní làkàyè sí àwọn kan ti plan àti japa irú El-Rufai náà fẹ́ ṣe tó wọn pálábá aláyé ségi aláyé tó ní kò sí kankan tó lè fowó ṣe tó ní kò sí irú irin tí Tinubu fẹ́ fi òwú rọ ọwọ́ pálábá ẹ̀ ségi o. Ẹ wo Malami bẹ̀bẹ̀ gidi. Ẹyẹyọ Malami ó bẹ̀bẹ̀ gidi wípé kó jọ kó jẹ́ kó òun dá ìyà ìjẹ kó fi fámílì òun sílẹ̀. Malami jìyà ìyàwó ẹ̀ jìyà àwọn ọmọ jẹ́ bẹ́ẹ̀ kò dá jẹ́.
àti Màlàmí àtàwọn ẹbí ẹ̀ ni wọ́n jọ jẹ ìyà yẹn báyìí. Màlàmí bẹ̀bẹ̀ ni wípé kó jọ̀ọ́ kó jẹ́ kó wù dá ìyà yẹn jẹ. Tá bá sọ fún yín wípé Nàìjíríà ti wó, ẹ̀rù bí irọ́ ni, ibi àti yóò kọ̀ mọ́ bó ṣe máa ṣẹlẹ̀ ni. Nàìjíríà máa pé, ẹ má lose hope, ẹ má give up pé Nàìjíríà ò lè pé. Ẹ wo àwọn tí House of Rep ń sìn, àwọn náà ti fárígá. Ṣé gbogbo yín náà mọ̀ wípé when they are talking about party tó ní Nàìjíríà lọ́wọ́ ẹ̀, APC ni, APC òun ló ń ṣubú lọ yìí o. Kábíyèsí Elédùmarè Ọlọ́run ìyanu, APC ló fi ṣáìṣáì wó lọ yìí o. APC ló forí ṣọpọ́ lọ díẹ̀díẹ̀ yìí o. APC ló wọ gálò lọ yìí o. Ẹsẹ̀ jẹ́ kí wọ́n kọ́ máa ń gbé lóhùn sókè. Ó kàn ń dùn mọ́ mi ni. Ẹ lọ máa follow ní òsì dáadáa kẹ́ máa wo bó ṣe lọ Nàìjíríà. Aro oko aro ẹdìyẹ Nàìjíríà ti tọ́, Nàìjíríà ti finish. Nàìjíríà ti dàbàrú. Ó pẹ̀lú nǹkan táwọn Boko Haram kidnapper táwọn náà fi ṣe ọṣẹ́ kíṣẹ́ nítorí wọ́n ti mọ̀ wípé ẹnu àwọn olórí Nàìjíríà ò kò mọ́. Pílà Nàìjíríà ti ń mì. Bóyá kí n tẹ̀ wá pò tẹ̀ wípé ó ti ṣẹ́ láàárín kó wó lulẹ̀ lókù báyìí. That is why tí àwọn kidnapper, àwọn bandit táwọn náà fi ṣe kíni, tí wọ́n fi ṣiṣẹ́ kíṣẹ́, tí wọ́n fi pa àwọn èèyàn ní ìpakúpa. Ìdí abájọ ni mò ń sọ fún yín yẹn o. Àṣírí ibẹ̀ òun lẹ̀ ń gbọ́ yẹn. Kọ́mì. Ẹja kọ̀tínú ẹ má bínú. Ibo la bá dé? Mo ti rojọ́, ó ti pa mi lórí. Ẹ má bínú, mo àtẹ́ẹ̀dì sí kọ́sítọ́mà dáhùn tó wọlé rajà ni. Now ibi tá a bá ti máa mú náà láti mú, because ohun tó tiẹ̀ wà lẹ́yìn tó kọjá kéèyàn sọ pé ibìkan lòun fẹ́ jókòó sí. Ẹni bá lọ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ tó bá lọ gbẹ́mí lé wọ́n Nàìjíríà, wàláhì tí ẹ ti bá. Ṣé rí dẹ́sí àwọn Nàìjíríà politicians, àwọn kan ti dúró báyìí dúró pé yes, ohun tó bá gbà la fẹ́ fún. Ẹ gbọ́ 2027 election Jésù ọkọ̀ jọ o. Àwọn kan ti jókòó níjókòó wípé nǹkan tọ́rọ̀ tó wà lẹ́yìn bá gbà sẹ́ òun la máa fún, kò sí àní kankan níbẹ̀, ohun tó bá gbà òun la máa fún. Ọmọ Yorùbá tàtà ẹ jí ẹ bá sùn. Now ẹ wọ́n sọ Rep wọ́n ti mọ̀ wípé tó bá sọ̀rọ̀ wípé àwọn tó di Nàìjíríà mú customer tó ti bọ̀. Okay, àwọn tó di Nàìjíríà mú customer ti bọ̀. Ẹ má bínú. So nísìnyí báyìí Ọlọ́run ṣàánú mi pẹ̀lú àwọn programu. Nísìnyí báyìí sí àwọn Nigeria politicians gan, àwọn gan ti dúró ní dúró pé nǹkan tó bá gbà làwọn fẹ́ fún báyìí. Àwọn Boko Haram, àwọn yẹn dúró ní dúró pé ohun tó bá gbà làwọn fẹ́ fún. Kí wá lèmi àti yín wá dúró ṣe? À ń dúró ní dúró wípé a fẹ́ bọ́ nínú ìgbèkùn. Ọ̀dọ̀ wo la lè gbà fi bọ́ nínú ìgbèkùn ni pé kórílẹ̀-èdè wa dá dúró. Ká gbé àsíá orílẹ̀-èdè wa sókè. Kí ìran ọmọ aláṣọ máa wọ àkísà mọ́, kọ́mọ ẹlẹ́ran máa jẹgàn ẹran mọ́. Now ẹ wá wo House of Rep dàrú. Èmi àti yín mọ̀ pé pátì tó hold Nàìjíríà is APC. Pátì tó hold Nàìjíríà is APC. APC ti kó gbogbo pátì tó ní Nàìjíríà. Ó ti kó gbogbo state, ó ti kó tán. Ẹ wá wo tó wá ṣẹlẹ̀. Àwọn APC gan pàápàá gan, àwọn gan wọ́nà tó ní kálukú wọ́n máa gbà yẹra nítorí wọ́n rí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bì lókè tó bá já, ibi tó bá já sí ò dáa. That is why tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn APC yẹn àwọn gan wéyàn kóra because wọ́n mọ̀ wípé àwọn ara wọn ti jápa. Àwọn ara wọn ti ṣe ọmọ yẹrí ẹ òkó bọ̀. Òun ló jẹ́ kókó tí láti máa wá èèyàn kóra. Ọmọ Yorùbá tàtà ẹjí ẹ bá sùn. Ìkóríta tá dé yìí, ìkóríta má dúró má rọsẹ̀ dé. Ẹ má jẹ́ oṣù, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ̀yin tí ẹ bá fẹ́ join àwọn ẹgbẹ́ gbòógì, ẹgbẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ tí ò ń ṣe ẹgbẹ́ jìbìtì nínú Yorùbá nation, ẹ kàn sí mi kí n fún yín lẹ́gbẹ́ tẹ́ máa join, ẹ lọ join ẹgbẹ́ gidi. Ẹgbẹ́ gidi tó dúró tọkàntọkàn tinútinú fún Yorùbá nation tí kì í ṣe ẹgbẹ́ alágàbàgebè. Ẹ kàn sí mi, màá fún yín lórúkọ ẹgbẹ́ yẹn kẹ́ lọ join. Náà ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ o. APC
yíò mo fọ́ o ẹ jẹ́ àjọ gbọ́ ọ̀rọ̀ tó wà lẹ́ ó yá. Kí là ń play kí ló ń sọ ẹ máa play nǹkan bí báyìí nǹkan bí ló máa pariwo sí yín létí ní Facebook ibi tá à ń lọ lélẹ̀ jáde. House of Rep nínú House of Rep House of Rep dàgbù o. Hey. Hey. House of Rep ti dàgbù o. Ó dàgbù wọ́n bá riwo lè pa o. Hey. Kò sí àjọsọ yé pọ̀ bọ̀. Kò sí kí ni mo pè àjọsọ yé pọ̀ kankan mọ́ ariwo olè òun ni wọ́n dẹ̀ ṣe kéde ni wọ́n palẹ́ra wọn lórí nínú House of Rep. Ariwo olè òun làwọn arábí palẹ́ra wọn lórí kẹwàá ayé lóde tá a bá sọ fúnra wa wípé ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ọmọ Yorùbá ẹ má sùn èyí tẹ bá ló fọkàn sí wípé there is still one Nigeria bàbá làwọn ló bá dé ẹ gbọ́rọ̀. Nínú House of Rep. Ṣé mọ ohun tó bí ogun APC olè election 2027 ni o wọ́n ní àjọ INEC àfikọ́ pààrọ̀ lórí gbogbo ẹ̀ ṣá lọ left right wọn ò mọ kókó ìtọ́ fẹ́ ṣe mọ́ all in the name of 2027 election ẹ bá jẹ́ kó fi yí kó fa 2027 election lẹ́ o ọmọ Yorùbá tàtà ẹ jí ẹ bá sùn ẹ bá jẹ́ kó fi yí kó fa election 2027 lẹ́ kò sí nǹkan tó jẹ́ wọ́n Nàìjíríà mọ́ wọ́n Nàìjíríà is a scam wọ́n Nàìjíríà ìbúté òfo ló máa gúnlẹ̀ sí wọ́n Nàìjíríà ò lè gúnlẹ̀ sí ìbúté ayọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe kò sí bó ṣe fẹ́ ṣe níwùsì kan jáde sí àwọn national leaders àwọn òye ní láti máa sọ wípé níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró sí àwọn ọ̀rọ̀ bíyá ìlọsíwà fún Nàìjíríà bọ̀ láti máa tẹ̀síwájú Tinubu the last president of Nigeria wọ́n ní Tinubu the last president of Nigeria àwọn national leaders ló sọ bẹ́ẹ̀ o kì í ṣe lédìkẹ́ o wọ́n jókòó round the table báyìí ni wọ́n ṣe press conference wípé ibi tó rò dé dúró sí with the situation of things because ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣẹ̀wọ̀n ohun tẹ́lómi ti kó jẹ ní Nàìjíríà kò fẹ́ lùzẹ̀ ohun tó ti jí sọ́wọ́ wọn ò fẹ́ pàdánù ẹ̀ ọ̀yà ṣe kíni ọ̀yà jẹ́wọ́ wípé kò sí nǹkan tó jẹ́ wípé pírẹsidẹ́ǹtì kankan tún máa jẹ́bọ́ ní Nàìjíríà yẹn lẹ́yìn pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu wípé lẹ́yìn pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu kò sí pírẹsidẹ́ǹtì kankan tó tún máa jẹ́bọ́ ní Nàìjíríà kó ní kálukú máa lọ́ọ̀lù ẹ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọmọ Yorùbá tàtà gbogbo èyí tẹ́tí fínúfínà tẹ́tí ṣiṣẹ́ Yorùbá nation takuntakun ẹ má jẹ́ oṣù yẹn ẹ má jẹ́ orí ẹ̀yẹ gbogbo èyí tẹ́tí lówó ẹ má rí ní wípé ti dànù ẹ ti ṣàṣe dànù bí mo ṣe sọ lẹ́ẹ̀kọ́ yìí tẹ́ bá fẹ́ join ẹgbẹ́ tó múnádóko fún ìtẹ̀síwájú àti bọ́ ní oko ẹrú Yorùbá nation ẹni ọjọ́ yìí mega rally ní kẹlẹ́jọ́ yìí tẹ́ bá fẹ́ join ẹ kọ́ńtàtì mi ṣùgbọ́n àwọn tó wà l'Amẹ́ríkà Canada nìkan ni wọ́n gbà wọn ò gbà àwọn tó wà ní another country tó bá ti kọjá Canada àti àwọn ará Amẹ́ríkà àwọn tó gbà nìyẹn because àwọn tó gbé òtítọ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá dání nìyẹn àwọn tó wò lè ra nìyẹn àwọn tí kò ń ṣe oníjìbìtì èèyàn wọ́n ń ṣe alápapín àlàáfíà ìran Yorùbá ló jẹ́ wọ́n lógún
ohun tó sì yẹ kó jẹ gbogbo wa lógún yíkáyíká nìyẹn pẹ̀lú bí tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró lọ́jọ́ ti tòní ohun tó yẹ kó jẹ wá lógún nìyẹn ọmọ Yorùbá tàtà kò yẹ ká tún máa fọkàn sí wípé bóyá lẹ́yìn election bóyá nǹkan máa dá àbí nǹkan máa rọgbọ kò sí kankan tó fẹ́ rọgbọ o kò sí kankan tó fẹ́ dá o ọmọ Yorùbá tàtà kò sí kankan tó fẹ́ rọgbọ kò sí kankan tó fẹ́ dá ó ti tó ní orílẹ̀-èdè location 9 ṣẹ́yìn orílẹ̀-èdè location 9 ó dàbí ọkọ̀ Titanic ni ó ti rì sómi ó ti rì sáàrin agbami gbìbù báyìí ní Nàìjíríà ti rì gbogbo tí wọ́n ń kó àwọn Fúlàní àwọn olórí wọ̀nyí ṣẹ́rọ̀ bí gbogbo àwọn ọmọlẹ́yìn wọn máa fọwọ́ lẹ́rọ wọn máa wòrán ní gbogbo wọn náà máa rọ́rọ̀ wọn máa bínú wọn máa jà táwọn ló fẹ́ bá jà ṣébi tí mi ṣe politicians lọ́ọ́ máa bá jà ṣe báwọn ara wọn lọ́ọ́ máa bá jà lẹ́yìn yẹn kí ló wá kù kọ́ máa para wọn nìṣó para wọn nìṣó kọ́ máa para wọn nìṣó lókù nítorí ìdí èyí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ èjì ẹ bá sùn kò ní sún wa kò ní rẹwà èbúté ògo èbúté ayọ̀ òun lọ́mọ aládé máa gúnlẹ̀sẹ̀ bá mi ṣe ètò gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ní Nítorí African store kò sí ohun náà ní owó Áfíríkà tí ẹ wá níbí báyìí tí ẹ ní bá gbogbo èyí tí ẹ bá fẹ́ ra oúnjẹ tilẹ̀ wá gbogbo èyí mọ́ bèbè èlùbọ́ iṣu ti wà èlùbọ́ ti wà lọ́pọ̀ yanturu ráìsì ọ̀fadà tí ò lókúta tí ò ní yẹ̀pẹ̀ ó ti wà báyìí o gbogbo èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ráìsì ọ̀fadà ó ti wà gbogbo èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí èmi ni pando yam ọlá ó wà mo dẹ̀ tún ní another type tí kì í ṣe ọlá mo ní size by size gbogbo èyí tẹ́ fẹ́ magi ọ̀gá ti wà gbogbo èyí tẹ́ fẹ́ àwọn sẹ̀mó lóríṣiríṣi gbogbo èyí mo ti ní gbogbo ẹ̀ ló ti wà mílòtì ti wà ní size by size òun ni mílòtì tó wà same thing custard tí kò ní sugar tí kò ní milk ó ti wà big size wà small size wà tẹ́ bá dẹ̀ fẹ́ o ní 3-in-1 tó ní sugar àti milk náà ó wà ní Nítorí African store bákan náà tí ẹ bá fẹ́ ra indomie pálípálí ó wà ní Nítorí African store ẹ fẹ́ ra àwọn nǹkan àmúṣẹ̀ṣọ́ àmúṣoge lọ́lọ́kọ̀ òjọ̀kan ó wà ní Nítorí African store gbogbo èyí tẹ́ bá fẹ́ ra àwọn wig lóríṣiríṣi ó wà ní Nítorí African store gbogbo èyí tẹ́ bá fẹ́ ra relaxer tẹ́lẹ̀ fi relax zero yìí ebi ni mega growth ebi ni olive relaxer ó wà ní Nítorí African store àwọn face cream ó wà ṣáwọn face cream kù okay good ó ṣì kù àtọ́lá ọ̀bọ̀ wìtìwìtì àwọn face cream wà àwọn oil tó máa jẹ́ kí skin yìí kó jáde síta kí àwọ̀ yìí kó jí pépépépé kí kọ́lọ̀ yìí kó mú yes ó wà ní Nítorí African store bákan náà àwọn body cream lọ́lọ́kọ̀ ìjọ̀kan àwọn ọṣẹ ẹ̀wẹ̀ tí ò ní fún yín ní rashes tí ò ní fún yín ní stretch mark tí ò ní fún yín ní dark spots ó wà ní Nítorí African store àwọn cap lóríṣiríṣi tó fine tẹ́ lè fi lo English wears ẹ lè fi lo native wears ó wà ní Nítorí African store bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ rẹ ẹja gbígbẹ tẹ́ bá fi dita rice tẹ́ bá fi ṣẹ̀gúsí tẹ́ bá fi ṣẹ̀fọ́ tẹ́ bá fi ṣe stew àwọn ẹja lóríṣiríṣi ó wà ní Nítorí African store àwọn edé ńláńlá edé ńláńlá ẹja tó dá sẹ́mi bẹ́ẹ̀ ni oúnjẹ lọ́rí àwọ̀ ẹja tó dá sára àwọn edé ńláńlá ó wà ní Nítorí African store àwọn aṣọ dádì mọ́mì lọ́lọ́kan òjọ̀kan ó wà ní Nítorí African store oògùn diabetes àti ti jẹ̀díjẹ̀dí ó wà available ní Nítorí African store gbogbo èyí tí jẹ̀díjẹ̀dí bá ṣe gbogbo èyí tí diabetes bá yọ lẹ́nu ẹ pè bí kẹ́ wá ra oògùn diabetes bákan náà díjà gbogbo nìṣe tẹ́ bá gbọ́ awo gbàrò òun lẹ́ wò lọ́wọ́ mi amárúgbó takébé ajẹ́káwọ́ ènìyàn kó jí pépé gbogbo ojú ọgbẹ́ ojú kìnìkan lóríṣiríṣi ohun tó bàbá yìí wò sọ̀rọ̀ láti inú wa o kò sí country náà tí mi ò lè sẹ́ẹ̀dẹ̀ sí kò sí country náà tí mi ò lè bá yín sẹ́ẹ̀dì díjà sí so ẹ pè mí ẹni tí tẹ́ bá fẹ́ ẹ má wàá gbàgbé tá a bá fa lọ ká fà bọ̀ àdúrà ló gbà agbára kọ́ ọlọ́run ọlọ́jọ́ èdè kò ní da àdúrà wá sí wa láyà àdúrà gbogbo wa ló máa jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo èyí tẹ́ bá dìdà àwọn nǹkan èlò àdúrà lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn lọ́fíńdà lóríṣiríṣi aṣọ pẹpẹ ìwé orin bíbélì
frame Jésù ti Holy Mary agogo ìgbàlà oyè tùràrí gbogbo ẹ̀ ó wà ní Lady K African Store. Gbogbo àwọn nǹkan tí ẹ bá ti fẹ́ ẹ tètè pè mí sórí aago kẹ́kọ̀ọ́ sí mi ó wà níbí báyìí any country tẹ́ bá wà bàbá yín sẹ́ẹ̀dẹ̀ bó dẹ̀ jẹ́ body cream náà ni bàbá yín sẹ́ẹ̀dẹ̀ bó jẹ́ jewelry bàbá yín sẹ́ẹ̀dẹ̀ bó jẹ́ aṣọ bàbá yín sẹ́ẹ̀dẹ̀ èyíkéyìí tẹ́ bá ti fẹ́ bó jẹ́ aṣọ òkè irú bóbò tí mo wọ̀ yìí mo wá fi polówó ni ẹ rí wípé tí bá fẹ́ polówó mo máa wọ ṣọ́ọ̀tì tèmi sísàlẹ̀ màá wá wọ tí mo bá fẹ́ fi polówó kẹlẹ̀ wo bó ṣe rí màá wá wọ̀ sókè ṣe ti rí báyìí sí owó nìyí ẹ wo bó ṣe fine aṣọ òkè ní o tẹ́ bá rí ìsàlẹ̀ fine gan ẹ jẹ́ ká sókè kẹrin ìsàlẹ̀ aṣọ tẹ́ ẹ wò yìí ẹ wò ìsàlẹ̀ bó ṣe rí ṣe ti rí pé ìsàlẹ̀ ó bú yes so fine ọ̀là lẹ́gbẹ̀gbẹ̀ méjèèjì ó wà pa gan ẹ̀yin tẹ́ bá lo size 12 size 14 ẹ kàn sí mi ẹ̀yin tí ẹ bá tún wá like another colour tí ẹ like colour ilé ẹ kàn sí mi ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn búbù ẹ wo àwọn búbù wa ti fẹ́ tán bí ò dẹ̀ ọ́dà búbù lọ́tẹ̀ yìí bí ò ọ́dà búbù gbogbo àgbo like àwọn búbù tí Lady K bá display yìí èmi náà bára ti tèmi bẹ̀ ẹ wò wọ́n kò dílẹ̀ búbù tó kù lélẹ̀ out of 60 pieces ẹ wo ìwọ̀nba tó kù lélẹ̀ láwọn búbù yìí èyí tẹ́ bá fẹ́ tètè yé owó the dead white colour wà again mi ò já white yẹn sórí gbá torí dust ẹ mọ̀ a lot of people wọlé eléyìí àfọwọ́kọ̀ eléyìí àfọwọ́kọ̀ so white dẹ̀ ní ó máa kawọ́ that is why tí mi ò ṣe já white sórí gbá white ló tún wà ní inú shop so èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn búbù yìí ẹ tètè wá bù títí yìí ẹ tètè ra aṣọ tí ẹ bá lò lọ fi kírun gbogbo ẹ̀ ló ní gèlè ó ní scarf gbogbo ẹ̀ ló ní scarf ẹ tètè ra sílẹ̀ ìsìnkì tètè báyìí sẹ́ẹ̀dì ẹ̀ bí agbára Ọlọ́run àwẹ̀ tí a fẹ́ lọ mú yìí tí a máa gbà because a lè ti máa wẹ̀ kẹ́lómi tó wo program yìí àwẹ̀ Ramadan ọdún yìí ayọ̀ la máa fi bẹ̀rẹ̀ ayọ̀ la máa fi parí ẹ̀ ayọ̀ la máa fi parí ẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí wa ẹ̀yin tẹ́ bá wá fi àwọn ilé tó bá pé skirt and blouse tó fọ́ ìlẹ̀yìn fẹ́ tẹ́ fẹ́ lò fún ọdún ó wà tó bá dẹ̀ tún wá jẹ́ pé àwọn Ankara mix with lace lẹ bá fẹ́ tẹ́ fẹ́ lò fún ọdún ó wà tó bá dẹ̀ jẹ́ pé àwọn àdìrẹ́ náà lẹ bá fẹ́ tẹ́ fẹ́ lò fi ṣe ọdún ó wà available anywhere tẹ́ bá ti fẹ́ aṣọ wà available aṣọ wà nínú store náà aṣọ wà nínú store wa náà èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi ẹ nílò àkísà kẹ́yìn aṣọ láṣẹ Èdùmàrè ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi ẹ má gbàgbé láti bá mi share ètò awareness là ń create yìí ọmọ Yorùbá nation ẹ má sùn o ẹ jẹ́ ká wà lákọ bí ìbọn 2027 election kò ní dìwà lẹ́rù lọ o àwa ní wòran ìjà kógun kó wa lọ àní wòran ìjà kí wọ́n wá ju ẹrù ìbànújẹ́ kí wọ́n wá jù sí ẹ̀kúlé wa láṣẹ Èdùmàrè ẹ ṣé gan mo dúpẹ́ o.